tó ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí mo kí ń káàbọ̀ sí àkànṣe ètò eléyìí tá ti máa ṣàlàyé nípa ohun tí Bitcoin jẹ́ lédè Yorùbá, lédè abínibí wa. Gbogbo wa la ti ń gbọ́ Bitcoin, ọ̀pọ̀lọpọ̀ ò tiẹ̀ mọ ohun tó jẹ́, ọ̀pọ̀lọpọ̀ kàn gbọ́ lérèfé ni wọn ò mọ ohun tó jẹ́ sàn-án. Nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí ní ti máa ṣàlàyé fún yín nípa ohun tí Bitcoin jẹ́ gangan, ohun tí èèyàn lè fi ṣe àtàwọn àbùdá tàbí àwòmọ́ eléyìí tó rọ̀ mọ́ tí ó sì ṣe wá láǹfààní. Ó ṣe pàtàkì ká ní òye nípa ètò ìṣúná owó, ìdókòwò àbáwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láyìíká wa. Eléyìí ni ó fún wa láǹfààní láti lè jàǹfààní rẹ̀. Eléyìí ni ó fún wa ní àǹfààní láti lè bá ẹgbẹ́ pé ká sì bá ọgbà dọ́gba. Mo kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí Ọláyẹmí Ọlátìlẹ́wà ní orúkọ mi. Ǹjẹ́ kí ni Bitcoin? Kí ni ń jẹ́ Bitcoin gangan? Bitcoin jẹ́ owó afẹ́fẹ́. Bitcoin jẹ́ oríṣi owó afẹ́fẹ́ eléyìí tí kò ṣeé gbámú. Bákan náà ni kì í ṣe owó tí ènìyàn lè kó sápò ara rẹ̀ tàbí báńkì. Bitcoin jẹ́ owó tíyàn lè fi rajà, tíyàn lè fi gbà, tíyàn lè gbà gẹ́gẹ́ bí owó ọjà tó tà. Àmọ́ ó pín sórí ẹ̀rọ ayélujára nìkan. Èyí túmọ̀ sí pé kì í ṣe owó tíyàn lè sọ wípé òun fẹ́ kó sí báńkì àbí òun fẹ́ ná lójú ayé. Orí afẹ́fẹ́ náà ni gbogbo búrápítà rẹ̀ pín. Bitcoin jẹ́ owó eléyìí tó ní iyì láti ṣe pàṣípààrọ̀ ọjà àti iṣẹ́ tí èèyàn bá ṣe. Ẹ rí pé mo ti ṣàlàyé eléyìí náà pé Bitcoin kò yàtọ̀ sówó náírà. Owó lowó ń jẹ́. Tẹ́ ẹ délùú ọba bìrìtìkó, owó náà ni owó ń jẹ́. Wọ́n á lè fún un lóko míì kó pa á padà, àmọ́ owó lowó ń jẹ́. Bẹ́ẹ̀ náà ni Bitcoin owó ni, àmọ́ owó orí afẹ́fẹ́ ni. Bitcoin jẹ́ owó eléyìí tí ẹnikẹ́ni kò jẹ́ alákòóso lé lórí rẹ̀ bí owó náírà. Ẹ rí i pé bá ń sọ nípa owó náírà, a ní àwọn àjọ kan àbáwọn aláṣẹ eléyìí tí wọ́n ṣe alábòójútó lórí owó náírà nẹ̀wà. À ń sọ nípa Central Bank of Nigeria. Àwọn ni wọ́n lágbára, wọ́n láṣẹ láti pa láti kún àbá tí wọ́n bá ti dá, òun náà ni ó jọ. Gbogbo ìmọ̀ tó bá sọ pé àwọn fẹ́ mọ̀ lórí rẹ̀ náà ni ó mọ ẹ̀yẹn lórí owó náírà. Àmọ́ kò rí bẹ́ẹ̀ pẹ̀lú Bitcoin. Ẹnikẹ́ni kò ṣe alákòóso lé lórí, ó dá wà fún dá káàkiri àgbáńlá ayé ni. Bitcoin jẹ́ oríṣi owó eléyìí tó ní ipa láti gbé iye lórí. Bákan náà ló lè já wálẹ̀. Ohun tí à ń gbìyànjú àti sọ ni pé oríṣi owó Bitcoin yàtọ̀ pé ó jówó nìkan, ọjà tún ni. Ọjà tó jẹ́ pé èèyàn lè rà tí ó gbówó lórí, ọjà tí èèyàn lè rà eléyìí rẹ̀ lè já wálẹ̀. Ó wá ní ṣe pẹ̀lú iṣẹ́ ìmọ̀ọ́ṣe tàbí ìní òye tó kún nípa oríṣi ọjà náà. Eléyìí ni ó lè fi ṣe tí èèyàn ó jèrè tabua. Àwọn kan ṣe wọ́n jèrè, èèyàn sì lè ṣe kówó rẹ̀ yingin díẹ̀. Àmọ́ ó ní ṣe pẹ̀lú ìmọ̀. Èyí ló fi dáa pé ìgbésẹ̀ tí èèyàn bá gbé tó bá ní ṣe pẹ̀lú ètò ìṣúná owó, ìdókòwò àbí òwò ṣíṣe, ó dáa ní sàn-án kí èèyàn tọ àwọn onímọ̀, àwọn olóye. Ṣé bí èèyàn ò bá dábẹ́ olólà ni là á ké sí. Èèyàn ò sì ní ṣòṣà lódò kí làbẹ́ ó mọ̀ sí. Ìdí nìyí pé gbogbo ìgbésẹ̀ tẹ́ ẹ bá gbé nípa okòwò tẹ́ ẹ bá fẹ́ ṣe, ẹ rí i dájú pé àwọn onímọ̀ òye nípa ètò ìṣúná owó, àwọn ni wọ́n fà yín tẹ̀tẹ̀. Ìyẹn bá àwọn àwògede ń gbé. Bitcoin jẹ́ owó eléyìí tí ẹnikẹ́ni kò jẹ́ alákòóso lé lórí bí owó náírà ilẹ̀ wa. Mo ti mẹ́nu bà tọ̀. Ọláyẹmí lèmi jẹ́ Ọlátìlẹ́wà tó bẹ̀ lọ́mọ. Mo dúpẹ́ fún àǹfààní péréte tẹ́ ẹ fún mi láti ṣàlàyé fún yín nípa ohun tí Bitcoin ń jẹ́. Wọ́n tún máa padà wá tí mo ṣàlàyé èmi lẹ́jọ̀wọ́n níbi tí ti máa sọ àwọn àǹfààní tó rọ̀ mọ́ àwọn ìgbésẹ̀ wo lẹ lè gbé tí ẹ̀yin náà fi lè di alábàápín nínú àǹfààní yìí àtàwọn nǹkan míì pẹ́pẹ́pẹ́ tó ní ṣe pẹ̀lú ètò ìṣúná owó. Ẹ má gbàgbé o, Ọláyẹmí Ọlátìlẹ́wà ní orúkọ mi. Ire kàbìtì. tó mo tún kí ń káàbọ̀ sí àkànṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí níbi tí a ti máa mẹ́nuba nípa ohun tó ń jẹ́ Bitcoin gangan. Mo lérò wípé ẹ gbádùn ìdánilẹ́kọ̀ọ́ yìí dọ́ba. Ọláyẹmí Ọlátìlẹ́wà ní orúkọ mi. Wọ́n máa ṣàlàyé nípa ohun tí Bitcoin ń jẹ́ ní láì fọ̀rọ̀gùn jẹ́. Bitcoin jẹ́ owó afẹ́fẹ́. Bitcoin jẹ́ oríṣi owó afẹ́fẹ́ eléyìí tí kò ṣeé gbámú. Bákan náà ni kì í ṣe owó tí ènìyàn lè kó sápò ara rẹ̀ tàbí báńkì. Bitcoin jẹ́ owó eléyìí tó ní iyì láti ṣe pàṣípààrọ̀ ọjà tàbí ṣiṣẹ́ kan
Bitcoin jẹ́ oríṣi ẹ̀yà owó orí ayélujára eléyìí tí a lè fi rajà tàbí sanwó ọjà. Bákan náà ni ènìyàn lè fi sanwó iṣẹ́ tàbí gbà á gẹ́gẹ́ bí owó iṣẹ́ tí ẹnìkan ṣe fún ni. Bitcoin jẹ́ owó eléyìí tí ẹnikẹ́ni kò jẹ́ alákòóso lé lórí o, bí owó náírà ilẹ̀ wa. Bitcoin jẹ́ owó ilé tí ẹnikẹ́ni kò jẹ́ alákòóso lé lórí, mo ti mẹ́nu bà. Bitcoin jẹ́ oríṣi owó eléyìí tí kò ní ipa àti eléyìí tó ní ipa láti gbé iye lórí, bákan náà ló lè já wá sílẹ̀. Bitcoin jẹ́ owó eléyìí tí ẹnikẹ́ni kò ṣe alákòóso lé lórí bí owó náírà ilẹ̀ wa. Ẹ ṣé mo dúpẹ́. Ọláyẹmí Ọlátìlẹ́wà ní orúkọ mi. Ó dìgbà kan náà.